ti múra tán ni. Mo ti múra tán. Mo ti fẹ́ mọ lọ. Ṣé máa lọ sí school? Bẹ́ẹ̀. Kí ló tún wá dé ẹjọ́ mo ti fún ẹ lówó, mo ti fún ẹ ní ìtọ́jú. Báàgì tẹ promise mi kan tí màmá gbé lọ class. Báàgì wo nìyẹn? Báàgì tí màmá gbé lọ class. Báàgì? Wàá rán mi létí náà. Tí wọ́n mọ̀ kó tí wàá ṣe fún mi nísìnyí, wàá lọ sí ọ̀dọ̀ Ìfẹ́olúwa fashion bag. Ó wà ní orí òkè BHS opposite Unification Church sí Agnes Unification. Tó bá dẹ̀ bá ó wá lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07067968179. Oríṣiríṣi kọ́lọ̀ tó bá fẹ́ o máa rí ń bẹ̀, and the price is so avoidable. Ẹ ṣé mọ́mì. Ẹ ṣé. I wanna be a billionaire, billionaire.